ká lè yọ̀ǹda àwọn àfa kọ́níkálùkù wa lè mọ̀ yìí pé ayé yìí kò sí kankan bẹ́ẹ̀ lẹ́yìn wípé ṣe dáadáa kalẹ̀ káyọ̀ ọmọ bí rántí rẹ̀. wa mal hayatud dunya illa mata'ul ghurur. Àjùwà Ismail Abiodun ọ̀la ìkì orin kan ti máa kọrin náà ní sí gbogbo wa la mọ orin náà. Orin yẹn wà sí mi. Kì í ṣe orin aláàlá àtọ̀dọ̀ tẹ̀lé ẹ̀ o. Ọ̀dà Ismail lèmi ti kọ́kọ́ gbọ́ orin yẹn. Ìkápá àwọn olórin Islam lọ́kọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa a máa gbọ́ orin ní àmọ́ a kì í wo ẹ̀kọ́ tí ń bẹ mẹ́. Kí lórí náà? Ó ní ẹ jẹ́ ká ṣe dáadáa kágbáyé hùwà rere. Ẹ jẹ́ ká hùwà rere kágbáyé ṣe dáadáa. Torí oníkọ́ nítorí ọ̀la ni ẹ jẹ́ ká hùwà rere. Ẹ jẹ́ ká ṣe dáadáa. Bọ́ọ̀ bá ti ṣe dáadáa, ojú rẹ̀ ò lè tẹ̀ ẹ̀yìn rẹ̀ ò lè ká. Kágbáyé ṣe dáadáa. Torí oníkọ́ Torí ọ̀la ni Ismail Abiodun ọ̀rọ̀ pọ̀. ṣe dáadáa. Òun ló jẹ́ kí n ronú sí orin yẹn tó fẹ́ràn orin yẹn gan. Nǹkan ti lọ láàrin èmi àti Adi Ismail. Lẹ́yìn kọ́lọ̀ kọ́ wa sàlékún kẹ́. Bí mo ti lọ ní wípé bọ́ọ̀ bá ti ṣe dáadáa láyé yìí tí a ní lè sọ wípé lágbájá ó déèyàn láàrin ọwá yóò fò.